Asinkara wani wọ́n Nàìjíríà. Ẹ kí ló wá ní tí kálukú ọmọ bá tiẹ̀ lọ? Ẹ tí kálukú ọmọ bá tiẹ̀ lọ náà? Nígbà tá a pèrè àwọn ní wọ́n Nàìjíríà tí Igbo bá ṣe fọ́dún mẹ́rin tí Fúlàní ó ṣe fọ́. Fúlàní ò sí nínú ìjọba tí wọ́n tún wa mọ́ gan. Bẹ́ẹ̀ni Yorùbá, Haúsá, Igbo. Àwọn Fúlàní wọ́n ti fi ọgbọ́n gba gbogbo ọba alẹ̀ Haúsá wọ́n ti sọ wọ́n di Fúlàní. Wọ́n ti pa gbogbo Haúsá wọ́n fa àwọn di Ẹ́míà Fúlàní. Ohun tó fẹ́ ṣe fún wa ṣe bẹ́ẹ̀. Ohun tó ń dọ́gbọ́n nìyẹn. Kò lè ṣe é ṣe bẹ́ẹ̀. Kò lè ṣe é ṣe bẹ́ẹ̀. So mo ti arrange àwọn security gbogbo protest wọn ṣe kiri lórí kọ̀ọ̀kan àwọn ọmọ Yorùbá kòkò wá ẹ mọ̀ dà ẹ̀tọ́ Yorùbá làwọn ń jà fún ẹ mọ̀ bá wọn bu Tinubu gbogbo àwọn Yorùbá ní sẹ̀tẹ̀ ń tẹ̀lé mi tọkàntọkàn ẹ mọ̀ bu Tinubu ẹ mọ̀ bu ọba ẹ mọ̀ bu tóyè ohun táwa ń béèrè fúnlẹ̀ bàbá tiwa orílẹ̀-èdè wa Buhari ló sẹ̀ èmi mi ò sì ní dájú tó fi jáde láyé àṣìwọ́ òjijì yóò pa Buhari. Àbáríkà ọmọ ọmọ yóò gbogbo ẹni mo fi sọ bẹ́ẹ̀. Àbáríkà ọmọ fi ìtìlẹ̀ ẹ̀yẹ. Buhari dà mí láàmú, Ọlọ́run dà Buhari láàmú. Torí bá máa ń dà fún àwọn bàbá mi, Buhari dà mí láàmú, Ọlọ́run dà Buhari láàmú. Ẹjọ́ ń sọ̀rọ̀. Ẹ mọ̀ pọ̀ máa gbogbo. Ẹjọ́ ń sọ̀rọ̀, bàbá kò sí kankan. Buhari dà mí láàmú, ó pa ẹ̀gbọ́n mi, ó pa ọ̀rẹ́ mi, òun lọ́pàá yá mi, torí òun lọ́pàá yá mi. Buhari ó kú bí òjijì tọ̀mọ̀tọ̀mọ̀. Fúlàní ni Buhari. Àwọn ọmọ Yorùbá ní ká jára wa tá a bá ti jára wa débi tá a lọ ó ní da bàbá Tinubu láàmú ni bàbá kà ń fẹ́ ìlú kọ́kọ́ dojú ti fún bàbá ní kà ń rí mọ́tì ẹsẹ̀ tiẹ̀ Buhari ti bàjọba jẹ́ fún ẹ̀ ó ti ta gbogbo Nàìjíríà pátápátá so fún díẹ̀ yìí àwọn ọmọ Yorùbá àbábù àbáwọn ṣe mọ́ wọ́n Nàìjíríà ò lè wọ́ wọ́n Nàìjíríà ò lè sọ́kí ní kí Fúlàní wọn lọ́nu ẹ̀ kí wọ́n mọ lọ kí Yorùbá dúró. Gbogbo Fúlàní tí ń ba ọkọ wa jẹ́ tí ń ba gbogbo dúkìá wa jẹ́ láti sin lọ a máa da security ó ti tètè àwọn kan ìfẹ́ ló dùn ọmọ Yorùbá àwọn kan akíkanjú gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ bá ti mọ̀ ẹ lọ́jọ́ ìwọ̀n mo nígbàgbọ́ pé pẹ̀lú ògùn Ọlọ́run àwọn bàbá wa máa tẹ̀ wá lẹ́yìn mo dúpẹ́ lọ́wọ́ àwọn ọba wa tí ń bẹ́lẹ̀ gbogbo Yorùbá mo dúpẹ́ lọ́wọ́ gómìnà ìpínlẹ̀ Ọ̀yọ́ ìdílé Olúṣèyí Mákindé mo dúpẹ́ lọ́wọ́ tó bá ṣe mo dúpẹ́ lọ́wọ́ bàbá mi Olúmọ ọba orílẹ̀ kéńtà mo dúpẹ́ lọ́wọ́ ẹ mọ̀ dàpọ̀ yẹn sí mi létí ẹ̀gbọ́n mi ẹ mọ̀ dàpọ̀ yẹn sí mi létí ẹyẹ mọ̀ dàpọ̀ yẹn tani sọ̀rọ̀ sí mi létí náà wọ́n mọ̀ sọ̀rọ̀ sí mi létí ẹni tí ọba ti sọ mi ṣe tiẹ̀ kí n tẹ̀mọ́ kẹ́ni tó ṣe tẹ̀lé mo kí ọ̀nà oníbodè ọ̀fìn Ìgbòho. Bàbá mi orílẹ̀ gbọ́n olúgbọ́n ọba tó lágbára lórí ilẹ̀ Yorùbá ta wà lólúmọ́kè sọba kékeré sọba kọ́lé ní kọ́lé Ògbómọ̀ṣọ́ lọ́wọ́ sọmọ́nà mo kí orílẹ̀ kẹta wọn pe gbogbo mítì àwọn lọ́ba wọ́n ju fún àwọn Buhari orílẹ̀ kẹta ní ẹ̀pẹ̀ mi sí mítì ẹtì Sunday Igboho mọ́kútọ́ ní ẹ̀fẹ́ pa ó ní mítì ìkẹlẹ̀ wá pa àwọn ọba sí mi ẹ̀fẹ́ pa ọmọ wa sí ìjà fún wa ẹ wá pè wá sí mítì ẹ lọ fúlẹ̀ ní ẹ bá fẹ́ bá wa sọ̀rọ̀ ọba orílẹ̀ kẹta nìkan ló sọ̀rọ̀ mẹ́ bàbá ọba Bariga ó ní ẹfi Sunday lé ó ní èmi àti gbogbo òdílé mi Sunday Igboho lèmi ń tẹ̀lé gbogbo ìpamọ́ ó sọ lórí sọ́dọ̀ mi pépà tún gbé ọba mélòó ló ń ṣerú ẹ̀ àwọn ọba akẹ́kọ̀ọ́ ẹgbàá náà tí wọ́n lè sọ̀rọ̀ sí Buhari wọn sápamọ́ ni Tinubu wá débẹ̀ wá ń bú Tinubu àwọn ọba Yorùbá tó ń bú Tinubu wọ́n lè fi ń pa wọn ebi ní papọ̀ mọ́nàmọ́ná. Mo kí gbogbo àwọn ọba wálẹ̀ Yorùbá Ọlọ́run jẹ́ mi lógún mo rẹ̀ kí gbogbo àwọn gọ́fìnà wa torí pé ẹni tó bá dúró tì ní ọ̀pá nkùn wọlé ẹ mọ̀ bú gọ́fìnà kankan tiwa ni wọ́n ń ṣe kí wọ́n sọ fún yẹn tiwa ni wọ́n ń ṣe wọn náà mọ̀ pé Fúlàní fi yà jẹ wá ẹ mọ̀ bú Tinubu ṣe nǹkan fún wa Buhari tó lọ́dún mẹ́jọ nígbà tí Jonathan ṣèjọba ṣe báwọn bàbá Yorùbá kan wọ́n kóra wọn bọ́ta tí wọ́n ṣe protest lọ́jọ́ ta tí Buhari fi lọ́dún mẹ́jọ ta ló ṣe protest kankan ṣé wọ́n ti kú ni wọ́n kú mo kí bàbá mi Wọlé Ṣóyínká bàbá dáadáa ni bó ṣe dàgbà tó bẹ́ẹ̀ tí lóògùn tó lágbára tó ní gbogbo àgbáyé ọwọ́ àmì wa kò tónú ó sì fún mi ní márùn ó sì lóhun bẹ́lẹ́ yìí ta ló lè ṣe mú ẹ̀ ẹ̀mí bàbá yóò kù dáadáa àti ìṣẹ̀lẹ̀ rọ wọ́n Nàìjíríà ò lè ṣe kí ni kó lè wọ́ wípé Fúlàní ìsara wa wọ́n Nàìjíríà yẹn ṣe scam Fúlàní ìsara wa àwọn ní ìsara wọn nàdùdú àwọn ní bá ṣe ra wa lọ́kàn tábà ti ṣe ra wa lọ́kàn kádà security ilẹ̀ Governor Ogun State Dàpọ̀ Abíọ́dún bàbá dáadáa ni nígbà tí Buhari ní kí wọ́n máa pa Ogun State nígbà yẹn
gómìnà Ògùn state wá sọ̀rọ̀ sínú pépà iná bá ń bẹ tó bá gbọ́ kíní ẹ̀ ń gbà yẹn ọlọ́wọ́n ń wá yẹn bí Sunday Igboho wá ràn án lọ́wọ́ mo wá lọ́bẹ̀ mo lọ kojú àfúlà níbẹ̀ Buhari ó fún gómìnà yẹn ní kweri ó fẹ́ bàjá máa yẹn ní kílẹ̀ fẹ́ kọ̀ wọ́n ṣe nígbà tí wọ́n ń pa àwọn kéékèèké ẹ̀ sọ̀rọ̀ òun dẹ̀ tó máa rẹ̀ níbi Sunday Igboho wá gbìyà wọn òun Sunday Igboho dẹ̀ wá bẹ̀ ọ̀dẹ̀ sẹ́ni kankan ó kà pariwo ó dẹ̀ sí protest Fúlàní dẹ̀ sálọ kílẹ̀ fẹ́ kọ́ máa para mọ̀ sọ́pà yẹn ni ó ní Sunday Igboho ọ̀pá yẹn náà òní bàjẹ́ fún Dàpọ̀ Abíọ́dún Ọlọ́run ní bá tiẹ̀ jẹ́ láíláí Ọlọ́run ní bá ti Dàpọ̀ Abíọ́dún jẹ́ ní bá ti Ṣèyí Mákindé jẹ́ ní bá tọ́jú bá ṣe yẹ jẹ́ àlùkò àwọn tọ́lọ̀ kúlẹ̀ lọ́wọ́ mo wá kí bàbá mi bá ń jẹ́ Akíntóyè bàbá dáadáa alálùbáríkà ọlọ́jọ́ mi bàbá ògùn dáadáa ní bàbá pẹ́ ní bàbá mi Adébánjọ àwọn bàbá àti mímu wọn ni mo dún sí nǹkan kan tí ó ṣẹlẹ̀ mo sì ń dún Ọlọ́run sì ń gbàdúrà mi so àwọn ọmọ Yorùbá ẹja ṣẹlẹ̀ wa lọ́kàn ilé tó lọ Fúlàní ọ̀fẹ́ràn wa bàbá Tinubu ti ń bẹ́ńbẹ́ wọn ọ̀fẹ́ràn rẹ̀ wọ́n kẹ́ ń dàjọba ẹ̀rú tó palẹ̀ ń kó dọ́là mọ́ wọ́n ti kó fún àwọn ọmọ tí ń ṣe burúkú tèmi pé kí wọ́n bàjọba rẹ̀ jẹ́ so ó ti fi hàn sí pé wọ́n Nàìjíríà kò lè ṣe kéde o kò lè wọ́ kálukú ọmọ ọlọ́ọ̀lọ́ ẹ̀ kálukú ọmọ ọlọ́ọ̀lọ́ ẹ̀ bí mo sọ fún yẹn kálukú ọmọ ọlọ́ọ̀lọ́ ẹ̀ ìjọba àjẹ fún gbogbo ọ̀rọ̀ ní akíkanjú òòṣà ọmọ aládìkú lọ́sọ̀ yìí wọ́n yọ ọ̀rọ̀ wọn bá àwọn dàbí èjì ẹ̀wọ́n jẹ́ abára wa jẹ́ ẹjọ́ ẹjá gbọ́dọ̀ ẹjọ́ ẹ̀wọ́n jẹ́ abára wa jẹ́ ẹ̀rì kò sọ lẹ́ẹ̀kan ìpè wọ́n bù pẹ́sidẹ́ntì tó wà mẹ́sì ọmọ wa ni bàbá wa ni aṣojú wa ni ó ní káwọ́ bu àwọn gómìnà tí wà náà lọ́wọ́ ṣe kábíyèsí wa ẹ dákun àrọ̀ wa nítorí pé nígbà tí àwọn Yorùbá nation wá síbí níjọ́sí mo rí ohun tí bàbá ló jẹ́ tó lè pé ọ̀pọ̀lọpọ̀ àwọn bloggers wọ́n bú àwọn lọ́balọ́ba ohun tí a jẹ làyẹn fi lẹ́yìn ọmọ wa fi ń lọ wá ẹ bá sì rí díẹ̀díẹ̀ láyé ń bàjẹ́ ayé ń bàjẹ́ lẹ́ẹ̀kan ṣoṣo nígbà tí kótó nípa àwọn òbíkótó àwọn british kótó nípa wọ ilẹ̀ Yorùbá ọba ní í ṣe ìjọba bẹ́ẹ̀ ni wọ́n sì gbàjọba lọ́wọ́ Yorùbá láyé ọba david first ní àwọn òbíkótó wọ́n wọlé Yorùbá wọ́n sì gbógun ti Aláàfin gbógun ti wọn ó ní ilé àgbá ìbò tí wọ́n rọ́ sí ààfin Aláàfin. Ọ̀wìn bíi alimọ̀lù ti lọ rí ọmọ Aláàfin tó jókòó sílẹ̀ fẹ́ kọ́. Ọ̀wìn bíi Aláàfin Adéyẹmí wà lọ́pàá ń tẹ̀. Gbogbo fẹ́ǹsì Aláàfin tó wà ní ààfin Ọ̀yọ́ ni wọ́n mú dànù nígbà tí wọ́n fẹ́ gba agbára kúrò lọ́wọ́ ọba nílẹ̀ Yorùbá. Ọba Adéyẹmí wà lọ́yàrí ní gbogbo ọba. Wọ́n gbógun ti wọ́n yẹnu wá ní ọ̀dà àwọn ọba gbogbo ẹ̀. Ṣùgbọ́n nínú àwọn ẹrú tí ń tẹ̀lé nítorí pé àwọn bridges ọ̀dọ̀ Ọ̀yọ́ empire ni wọ́n ti kọ́pì wọ́n fi dá local government lẹ̀ wọ́n dá wọ́ọ̀dù lẹ̀ wọ́n dá state lẹ̀ wọ́n dá olórí queen marshal lẹ̀ gbogbo àwọn tẹ́wọ̀ Basọ̀run ni olórí ogun ni Ààrẹ Ọ̀nà Kakanfò ni olórí ogun ni Ìgbòho yìí olórí ogun ni Tìmì olórí ogun ni Ọ̀nàkòrò olórí ogun ni. Láti Ìsí tóbi dé Ìbàràpá náà lẹ́kùn fúgbà náà. Wọ́n kọ̀ yìí òun lọ lórí ẹkùn òsì. Ọ̀yọ́ Central Basọ̀run lọ lórí. Nígbà tí ọlọ́pàá tó jẹ́ ti àwọn olùdíjà kí náà pẹ́ tí wọ́n ẹkùn ọ̀tún ẹkùn òsì bọ́lọ̀ nítorí ọ̀dọ́ wọn. Èkó ní gbogbo ibi tí Ọ̀yọ́ wà ní sípẹ̀kú Ìbàdàn. Olúwo olówó ìdìbò gbà náà
òun sísẹ́mù yẹn làwọn òyìnbó mú lọ wọ́n fi kírísítẹ́nì wọ́n fi pé local government wọ́n fi pé gbogbo mínísítà tí wọ́n rí tí wọ́n yàn yẹn fún Ọ̀yọ́ ẹ̀fáyà wọ́n ti kọ́gbọ́n ẹ̀ wọ́n fi lọ. Ìjọba àwọn Yorùbá ti ń ṣe ìjọba fún ìbò ṣẹlẹ̀ ṣùgbọ́n àwọn ọmọ wa tó kó ìjọba lé lọ́wọ́ ńgbà náà wọ́n rí pé àwọn ìbọn ti gbàgbára lọ́wọ́ àwọn ọba díẹ̀ díẹ̀ iṣẹ́ ni kò ṣe kó rí fáṣì àwọn òfin wọn ò rí fáṣì náà wọ́n wà lọ títí àwọn tí wọ́n jẹ́ wọ́n á ní kùsì kí ni ẹ̀ bá rí lẹ́yìn ẹ̀rí pé ààyè tí ọba wà lẹ́bi àwọn ọba ṣe ń bẹ̀rẹ̀ pé ẹ fún wa ní àṣà mẹ́tẹ̀ẹ̀ta àmọ̀ sí i kò dẹ̀ ẹ́ kúrí bẹ́ẹ̀. àwọn ọmọ ọba tí wọ́n ti ṣe bọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ pé ayé rè ayé tí bàbá mi ọ̀jẹ́ èmi ọ̀jẹ́ iná ẹ̀rọ wá ju ohun tó dì lónìí. tí a bá wo àwọn haúsá yẹn náà pẹ̀lú àwọn fúlàní wọn ní ìjọba wọn ṣe lọ́wọ́ ìsí ni wọ́n sì ní ìjọba wọn ṣe. ọba tó bá wà ní ìsìtí òní ohun tí ń gbowó wà fún gbogbo àwọn ọba àwọn tíráàbù ìlú ẹ̀fọ́ mọ̀ tíráàbù gbogbo wọn ní bísíǹsì ní àbúrò ní ìṣòwò ẹni ó ní hòtẹ́ẹ̀lì ẹni ó ní ilé epo ẹni ó ní gbogbo ẹ̀ sóko náà lámọ̀ọ́rù abájúwe gbogbo àwọn ọmọ yìí ni lórí tí ò ní ìdẹ́mọ̀gbọ́n àwọn bẹ́ẹ̀ àwọn àṣàǹtẹ̀ kí ṣe bọ́ọ̀lì tí ò ní ní ìrẹ́ǹtì yẹn bẹ́ẹ̀ la lè yọ ṣe bọ́ọ̀lì ọ̀yà bọ́ba ó tún mọ orúkọ mọ́ èyí náà sọ pé ẹ wá ti sọ lé ìbá ní ọmọ òroko ìbá ní òroko. láyé ẹjọ́ ọba jagun ọba ti sẹ ìṣèpàdé wọn ní kọ́kọ́ ọmọ jagun wọn láyé Aláàfin Àtìbà Aláàfin Àtìbà ti jẹ tó báyìí òun lọ Aláàfin àkọ́kọ́ tí ọ̀jagun wọn àwọn Aláàfin yòókù wọn jagun gbogbo ayé làjọ wọn lójú ogun á pa àwọn balógun wa lẹ́yìn àtàwọn ọmọ ogun Aláàfin bá ti ní ogun tó bá ti ní ogun tó fẹ́ jà báyìí bẹ́ẹ̀ni máa ti ṣe láyé ẹjọ́ òun ṣùgbọ́n ẹ̀yin ọmọ wa èyí tá a wà yìí ọlọ́wọ́ di aṣẹ òsì ọlọ́wọ́ di aṣẹ òsì Sunday ló ti di ọlọ́lá ọlọ́run ti ní dá padà sẹ́yìn ọlọ́run ní dá padà sẹ́yìn olórí ìpìlẹ̀ kan ló kọ́ nìkan olólùpàá àgbò ṣe kíní kan olólùwé owó yóò tí ì dé olólùwé bá ti dé wá gbọ́ fún wọn ní ìwọ̀n nìkan ó ní ọ̀hún àbúrò kan ní ọmọ náà ṣe é kọ́. owó bá dé kò ní ìdàgbò mọ́lẹ̀. tó bóun ṣe wà ní sí afẹ́kọ́ akọ̀lé ọlá ọwọ́ akọ̀lé ọlá tó ń lọ́wọ́ adókòó ní gbogbo nǹkan ọlọ́sọ̀rọ̀ gbogbo wàhálà tó ti ṣe ọlọ́wọ́ mú àpọ̀sọ̀ rẹ̀ kọ́dà padà fún un gbogbo nǹkan rẹ̀ tó bàjẹ́ ọlọ́wọ́ ọba láàrin kọ́ba gbé dìde padà nítorí nǹkan bàjẹ́ gbogbo alẹ́ la mọ̀ pé nǹkan bàjẹ́ gbogbo alẹ́ la mọ̀ pé nǹkan bàjẹ́ gbogbo nǹkan rẹ̀ àkúrọ̀ rẹ̀ kọ́lọ́ bá dá padà gbogbo àkúrọ̀ rẹ̀ kọ́lọ́ bá dá padà ọjà fúnlẹ̀ yóò bá kòkò wá owó ọ̀wá àfikún ṣùgbọ́n ó kí ìgbèrò lọ́rọ̀ ìgbèrò lọ́rọ̀ ọmọ alábàdé òde ìwọ̀n sí máa kọ̀ ọba tó ní mọ́ra ṣùgbọ́n tí wọ́n sì máa kọ́ ìgbèrò nígbà kékeré ìgbèrò nígbà. kábíyèsí o. ó ṣe rí nìyẹn ó kọ̀ yẹn lólólólò ṣùgbọ́n àrò gbogbo àwọn Yorùbá nation ọ̀rọ̀ ní aṣíwájú wa sọ yìí ẹ jẹ́ kó rí bẹ́ẹ̀ o ẹ kó jẹ́ abọ́ sínú Facebook tàbí íńtánẹ́ẹ̀tì láti mọ kú àwọn ọba kúrò ní kódà o nítorí ẹ̀yin lẹ́nu wá síbẹ̀ ẹ sì ní àṣẹ ní ẹgbẹ́lé wa lórí ọmọdé kúrò kò ní olùdókòwò olúwéré nínú wọn ẹ̀yin náà lẹ́síwájú olúwéré o ẹ̀yin lẹ́síwájú olúwéré o ìyá máa wọlé mọ́ rárá ìyá máa wọlé mọ́ wọlé rárá bẹ̀rù ìyá máa wọlé mọ́ wọlé ẹkúnrin ẹkú òdi òní mọ̀ ń wò yín lókèrè ẹkú òdi òní wá kí wa mo ní ìyá wa àgbẹ̀wò ìyá ọba lórí ọ̀ kí ọba rẹ olóò kí ọba rẹ ó ní ìdúró gbé èèyàn ó ti gbọ́ tí wọ́n bá lọ́balọ́ba jókòó àti ọjọ́ nísẹ́yìn àwọn aláfẹ́sì ara wọn lọ́balọ́ba jókòó káwọn bàbá ìgbà ẹgbẹ́ wọn lẹ́kọ̀ọ́ ẹ̀kú ni o ẹ̀kú
ẹ kú oríire náà èyí tó ti ta onígbàjẹ́ o ọba ànáfẹ́ mọ́mọ́ ẹ gbọ́ pọ́nmọ́ mi lórí orí bẹ́ẹ̀. Òṣà ọmọ láti fún un. Ok, àrídàlọ́wọ́ àwọn èdè fún ìgbàlọ́wọ́ wọ́n bá fún hòtẹ́ẹ̀lì sáà ẹ̀ẹ́dẹ̀rú èkú ìyàwó ìlúṣẹ́dì mọ̀mọ́ sáré bọ̀ wá ẹkún rẹ̀ ẹ̀ṣẹ́ ẹkún ìfẹ́ onígbàjẹ́ o bó ṣe rí ní o Sunday ti délé rẹ̀ á ṣe rí tí ní mọ̀lẹ́bí o. kábíyèsí o ọmọdé ọmọdé ta wọ́n fẹ́ sọ̀rọ̀ mọ̀lẹ́bí èkó ti dàgbà Off camera. Thank you for watching. If you're new to this channel, consider subscribing so you won't miss out any of our latest video. My name is Eto Abo Ile. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drivetv. olólùfẹ́ Drivetv àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drivetv. Keep watching Drivetv. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drivetv. What drive ẹ̀wọ̀ ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀ fulfilment? What drive ẹ̀wọ̀ bí tó bá lọ? Ó ní iṣẹ́ rìn. Ibi ni kò máa wò Drivetv. Thank you. Chloe. Drivetv, driving you around the world.